ẹgbẹ́ Afẹ́nifẹ́re kìlọ̀ nípa àbá tó ń pè fún sísọ àjèjì di ọmọ onílùú ní Nàìjíríà. ẹgbẹ́ tó ń rí sí ọ̀rọ̀ Yorùbá ní Nàìjíríà Afẹ́nifẹ́re ó mà ti kìlọ̀ nípa àbá kan tó ń pè fún sísọ àwọn àjèjì tó bá ti gbé nílùú kan fọ́dún mẹ́wàá di ọmọ onílùú náà. Afẹ́nifẹ́re sọ pé èyí lè dá rògbòdìyàn ẹ̀yà kan sí ìkejì sílẹ̀. ìkìlọ̀ yìí ó mà ló máa ń wáyé o látàrí àbá kan tí wọ́n ń gbé yẹ̀wò nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Nàìjíríà lọ́wọ́ yìí, èyí tí wọ́n ń pè ní Indigi Bill. àbá náà tó ń pè fún sísọ àjèjì tó bá gbé nílùú kan fún ọdún mẹ́wàá di ọmọ ibẹ̀ ó ní wọ́n ló ń wáyé o láti tún àwọn apá kan òfin Nàìjíríà tí wọ́n ṣe lọ́dún 1999 ṣe. igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin náà Benjamin Okezie Kalu pẹ̀lú àwọn asòfin mẹ́fà míì ó ní wọ́n ń ṣe agbátẹrù àbá ọ̀hún. ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ 26 oṣù kẹta ọdún 2025 yìí ó ní àbá náà ó mà ló mà la ìpele àgbéyẹ̀wò kejì ìyẹn second reading òun ló gbà kọjá o. gẹ́gẹ́ bí àlàyé àwọn tó ń ṣagbátẹrù àbá yìí, ohun tó wà fún ni láti fún àwọn èèyàn tí wọ́n bá ti gbé lágbègbè kan fún ọdún mẹ́wàá láì kúrò níbẹ̀ ní ẹ̀tọ́ tí àwọn ọmọ ìlú náà tí wọ́n ní gan o. bákan náà ó ní àbá yìí yóò tún jẹ́ káwọn obìnrin tó fẹ́ ọmọ ìlú náà lọ́kọ kí wọ́n lẹ́tọ̀ọ́ kan náà bí wọ́n bá buwọ́ lu àbá ọ̀hún tó mà di òfin. yóò mú àwọn àyípadà kan bá òfin tó de jíjẹ́ ọmọ onílùú, ìyẹn nípa kí èèyàn kó máa gbé níbìkan o. yóò tún mú àyípadà bá abala àwọn obìnrin tó fẹ́ ọkọ nílùú náà. èyí yóò yàtọ̀ sí ìlànà tí Yorùbá gbàgbọ́ tí ń ṣe jíjẹ́ ọmọ ìbí kan nípasẹ̀ kí wọ́n bí èèyàn láti ẹbí tàbí ìran kan níbẹ̀. wọ́n wá tẹ̀síwájú Járe Àjàyí akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó mọ̀ fi síta ó mà ṣàlàyé wípé àbá yìí ó mà tako bí èèyàn ṣe lè jẹ́ ọmọ onílùú. akọ̀wé Afẹ́nifẹ́re ó ṣàlàyé pé ọ̀nà mẹ́rin ó ní àwùjọ tó lajú máa ń pín jíjẹ́ ọmọ onílùú sí. àwọn náà ni àwọn ọmọ onílùú gangan, àwọn aráàlú, àwọn olùgbé àti àwọn àlejò. Àjàyí sọ pé àwọn àlejò lè padà gba ìwé ìgbélùú títí ayé nílànà òfin, ṣùgbọ́n jíjẹ́ ọmọ onílùú ó gbọ́dọ̀ jẹ́ nípa àwọn alálẹ̀ ṣẹ̀ǹbáyé àti kéèyàn ní gbòǹgbò gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ tí wọ́n fi orí rẹ̀ sọlẹ̀ síbẹ̀. Afẹ́nifẹ́re wá ń ké sí ilé ìgbìmọ̀ asòfin àgbà láti gbàgbé nípa àbá yìí kí wọ́n gbájúmọ́ bí wọn yóò ṣe tún Nàìjíríà tò lọ́nà tí yóò mú kí ẹkùn kọ̀ọ̀kan kí wọ́n mọ ibi tó ti wá o, tí yóò sì fún wọn ní òmìnira lábẹ́ ìlànà ìṣèjọba tí wọ́n dá sílẹ̀ fúnra wọn o. bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde náà kà á, ẹgbẹ́ Afẹ́nifẹ́re kò ṣàìsọ pé ìfẹ́ inú àwọn kan láti gbòòrò sí i kí wọ́n sì lè jẹ gàba lé àwọn míì lórí nínú òṣèlú òun ló fa àbá yìí. Afẹ́nifẹ́re wá kìlọ̀ pé àbá náà kò lè ṣe dáadáa fún àwọn ìlú. wọ́n ní yóò wulẹ̀ dáná ogun sílẹ̀ bí ìjà ẹlẹ́yàmẹ̀yà bó ṣe ń wáyé o láwọn ìlú kan ní Nàìjíríà báyìí ni, níbi tí àwọn ọmọ onílùú tí wọ́n ti ń bá àwọn àjèjì tó wá gbé nílùú wọn jà o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé gbọ́ tẹ́ ń tẹ̀lé wa o, lágbára Ọlọ́run wa náà rèé kò ní fi ẹ̀yin náà lẹ̀ o.